lọ́sàn-án tòní ẹ tún káàbọ̀ sí iléeṣẹ́ wa Radio Sport FM 91.9 tàwa lọ́sàn-án tòní akẹ́yìn pé kò dédé àsìkò yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tẹ́ ń bẹ nínú ilé lọ́sàn-án tòní ohun tẹ́mi ó sọ fún ni pé ẹ dákun ẹ bá wá nǹkan fìdílé ẹ bá wá nǹkan fìdí tẹ̀ torí pé ìrìn àjò mi lọ́sàn-án tòní ìrìn àjò kan tí ọgọ́n tí ó díẹ̀ ni a sì ní àlejò wa pàtàkì lẹ́gbẹ̀ẹ́ mi bàbá wa Akande Ọmọọdọagba wọn bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ní orí ètò wa ní ọ̀sán tòní ẹ bá mi kí àwọn èèyàn lé. ẹ ṣeun olótú mo kí ọkùnrin wa mo kí obìnrin wa mo kí ọmọdé mo kí alàgbà kódà mo kí gbogbo àwọn ìyá wa tí ń bẹ ní àsìkò mẹ báyìí mo sì kí gbogbo àwọn ìmáàmù tí wọ́n gorí mọ́ńbà ní nídìí àsìkò yìí gbogbo àdúrà tí wọ́n ṣe pátá yóò ṣe lórí wa sí kú palẹ̀mọ́ Ramadan tí ń bọ̀ lọ́nà mo kí gbogbo wa pátá pé ẹ káàbọ̀ sórí ètò wa yìí kò sí àsìkò ọjọ́ mẹ́ta kan ẹ má bá a kà lọ. so ẹ má bá a kà lọ lórí ètò yìí ẹ jẹ́ kí ni mo fẹ́ nà sórí àtẹ́gùn yìí kí ni tó mo pé mo rò wá tí mo fi ní mo fẹ́ yọ̀rọ̀ náà kọ̀ sórí ètò yìí ẹ dákun ẹ bá wá nǹkan fìdílé ọ̀rọ̀ tí mo fẹ́ mẹ́nu bà yìí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ni kì í ṣàwáwí kì í ṣàròsọ ohun tó ṣẹlẹ̀ gangan tó jẹ́ pé bẹ́ẹ̀ náà bá gbọ́ ẹ máa kọrin hà ní pé irú eléyà máa ṣẹlẹ̀ láwùjọ wa bó ti rí náà la fẹ́ nà sórí àtẹ́gùn fún yín yìí ẹ̀yin tẹ́ náfààní tẹ́ ń gbọ́ mi. ayé tí a jọ ń lò yìí ọpẹ́ gbàgbèje ṣe ti jókòó ṣe ti farabalẹ̀ ọ̀dà ẹ jẹ́ wọnú rẹ̀ lọ báyìí. ẹ mẹ́nu báyìí ohun tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ohun tí mo sọ fún yín pé kì í ṣe àròsọ ohun tó ṣẹlẹ̀ gan ni. ìyá kan bẹ à ń pè ìyá ọ̀hún ní ìyá mi ń gbà náà lásìkò tó fẹ́ lọ́kọ gbogbo àwọn ọkùnrin wọn a máa ṣe kámi èmi ní òun fẹ́ wọ́ ó já sọ́wọ́ arákùnrin tó padà wá fẹ́ yìí tó sì jẹ́ pé wọ́n fẹ́ra wọn oṣù lọ́kà ni gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé fún yín lákòókò bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi náà ni wípé ìyá Bọlanle yìí ó rẹwà pọ̀ lójú arábìnrin yìí ọlọ́run tó wá kẹ pẹ̀lẹ́wà tó ní ó tó wá jẹ́ ní tọ́wọ́ rẹ̀ dá ó ní owó lọ́wọ́ owó ń bẹ lọ́wọ́ arábìnrin yìí ọkọ rẹ̀ náà ò tòṣì o ọkọ rẹ̀ náà ní owó lọ́wọ́ kódà gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ ọkọ rẹ̀ ó ti kọ́lé kó ló di pé arábìnrin yìí wọnú àwọn méjèèjì wọ́n jọ ń bá gbèsè ayé wọn bọ̀ wá wọ́n lò gbèsè ayé wọn bá wọn bọ̀ wá ẹ má wàá gbàgbé ẹ jẹ́ ó yé yín wípé arábìnrin yìí náà bọ́bìnrin kan lé ní o èyí ò ní pé wọ́n ti fẹ́ obìnrin kan kí wọ́n tó fẹ́ arábìnrin tá à ń pè ní ìyá Bọlanle yìí ó bọ́bìnrin kan lé ní obìnrin tó sì bá ń lé yìí ó ti ṣàbíamọ nígbà tí arábìnrin yìí sì wọlé àwọn ọmọ tí obìnrin yìí bí ṣe bọ́ ọmọ tiẹ̀ náà láà máa pè é àwọn náà wà ní kéékèèké a máa fọṣọ fún wọn lọ́bọ̀ wá wò pé irú àyè kékeré yìí ó sì lè wúlò fáwọn lọ́jọ́ iwájú èyí tẹ́lẹ̀mí ò fi wá gbàyè yìí mọ́ wa lọ́wọ́ ẹ̀yà jẹ́ nkúnkú kébì òkúra bẹ̀ kó wà lẹ́gbẹ̀ẹ́ ọkọ mi ìyàwó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọkọ kọ́nù nígbà tó sì ń bẹ lọ́wọ́ arábìnrin yìí èyí ló bá fi ra àyè ń ló wà lẹ́gbẹ̀ẹ́ ọkọ rẹ̀ wọ́n sì ń lo ayé wọn bọ̀ wá bá wọn. ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ náà fàní tẹ̀ ń gbọ́ mi. ẹ má jẹ́ lọ wo ná lórí ètò yìí. ìgbà tí àwọn méjèèjì tí wọ́n ti bímọ láàrin wọn àmọ́ kò rí bẹ́ẹ̀. àgbà náà ló dé bága bá sì dé ẹ rí i pé ìjókòó sọ̀rọ̀ wọn kò ní máa jọra wọn bíi ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ nígbà táwọn ọmọ ti dàgbà táwọn ọmọ ti bímọ èmi ti ń tòótọ́ ọlọ́jọ́ ń kájọ́ olóṣù kòṣù ẹnìkan ní kókó lọ láàrin ọkọ àtìyàwó ẹnìkan ní àmọ́ wọ́n jáde wọ́n lọ wọ́n bọ̀ o
kì í ṣe pé wọ́n dàgbà wọ́n darúgbó sínú ilé o bàbá máa wò ó wọ́n á máa kọ́ máa gbẹ́nu lọ́mọ àádọ́rin kọ́nù wọ́n ti lé lọ́mọ ọgọ́ta wọ́n ti gbẹ́nu lọ́mọ àádọ́rin ìjà á pè báwọn. nígbà tí ọlọ́run sì náà dé bọ́lọ́run ti ká bàbá yìí kò nílẹ̀ nù bàbá yìí dágbére fáyé ṣòpó ìyá Bọ́láńlé ṣòpó ó sì wà nínú ilé opó ṣòpó rẹ̀ fún odidi oṣù mẹ́rin àti iye ọjọ́ tó tẹ̀lé oṣù mẹ́rin ó ṣòpó rẹ̀ nílé ọlọ́run sì ní kẹsẹ̀ rẹ̀ jáde lẹ́yìn àtàràáfíà. àmọ́ ohun tó wáá fa ọ̀rọ̀ tẹ̀ náfààní tẹ̀ gbọ́ ni wípé nígbà tí ìyá Bọ́láńlé tó wọlé ọkọ ṣé àmọ́ kí mo sọ pé bóbìnrin kan lé obìnrin yìí sì ti bí àwọn ọmọ inú àwọn ọmọ tóbìnrin yìí bí wọ́n wà tí wọ́n ń gbé inú ilé bàbá wọn tó sì jẹ́ pé inú ilé bàbá wọn tí wọ́n ń gbé yìí ó fara ti inú ilé tí ìyá Bọ́láńlé ń gbé ó túmọ̀ sí pé ìgbà tí ìyá Bọ́láńlé tó fi ralẹ̀ ó ti kọ́ ilé òun sẹ́gbẹ̀ẹ́ ọkọ rẹ̀ ó ti kọ́ ilé tiẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ọkọ rẹ̀ ó ti gbogbo nǹkan ọ̀jọ́ra ń bẹ̀ mọ́ débi pé àfi kí wọ́n túnú lé ṣe. arábìnrin yìí gbìyànjú ó náwó lọ́ra pé òun ò lè wà lẹ́gbẹ̀ẹ́ ilé ọkọ tòun kí lè tòun wá rírì gidi kọ́mọ á wò pé ta ni ilé tó ó ṣálẹ́gbẹ̀ẹ́ ilé ọkọ tòun ó náwó lọ́ra ó túnú lé ṣe dáadáa. jẹ̀ǹtú làwọn yìí nígbà ọkọ rẹ̀ kú tán wọ́n tún ké sí arábìnrin yìí pé ìwọ náà ó gbà nínú ogún ọkọ rẹ̀ ó ní kí ni mo fẹ́ fogún ọkọ mi ṣe ilẹ̀ ń bẹ lọ́wọ́ mi tí mo rà rẹpẹtẹ èyí tèmi náà rà àkọ́kọ́ ó tó àwọn ọmọ mi yóò tún ṣẹ́kù wọ́n lè máa rò pé bóyá inú rẹ̀ ọ̀dùn ni ọgbọ́dọ̀ gbà kankan bẹ̀ ni àmọ́ gbà tí sọnù ìfẹ́ pọ̀ tí wàhálà ìfẹ́ pọ̀ òun ló mú ìyá Bọ́láńlé tó fi núdà èwe lẹ́yìn yọ̀ǹda fún mi wọ́n sì yọ̀ǹda yàrá kan tóun náà gbé ń bẹ̀ tẹ́lẹ̀ ibi tóun náà tó ti lo ọlọ́mọge rẹ̀ kúrò ti pé ọlọ́run ṣe lè tiẹ̀ fún lẹ́gbẹ̀ẹ́ lé ọkọ rẹ̀ dẹ́dẹ́ àtàwọn ọmọ rẹ̀ ó sì gbà á. àmọ́ ìyá Bọ́láńlé nígbà ó gbà yùn tán ó tún wá torí ìyún náà ó wá tú gbogbo léwu ṣe pátápátá tàbá sì ní ká máa ṣírò owó tó fi tún lè ṣe kì í ṣe owó kékeré ó tún lè ṣe. ọmọ ọkọ rẹ̀ ń bẹ́nu ní ọmọ ọkọ ìyá Bọ́láńlé Kọ́láwọlé òun ni ọmọ ọkọ ìyá Bọ́láńlé ìyàwó rẹ̀ níyàbọ̀ wọ́n jọ ń gbénu ilé bàbá ọkọ rẹ̀ ni. ó wá pe ọkọ rẹ̀ pé dákun ó alẹ́sìn lọ́dọ̀ màmá ìyẹn ìyá Bọ́láńlé ni wọ́n ń sọ kó fẹ́ lọ́dọ̀ rẹ̀ yìí nígbà tí wọ́n sì débẹ̀ arábìnrin yìí kúnlẹ̀ ó ní màmá mo mọ̀ ṣẹ̀ yìí ẹ foríjì mí ìyá Bọ́láńlé ní pé irú ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ mí ó ṣẹ̀ mí irú ọlọ́run màjà arógun ẹ̀bẹ̀ ó ní mo ṣẹ̀ yín màmá ẹ foríjì mí ẹ dákun ìyá Bọ́láńlé èmi mọ̀ kó ṣẹ̀ mí o àmọ́ tó bá rò kó ṣẹ̀ mí èmi ti foríjì ọ́ o wọ́n sọ yìí wọ́n lọ wọ́n jọ ń gbẹ̀gbẹ̀ léra wọn síra wọn ni o ńgbà ó tó bí ọjọ́ mélòó kan gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ ni wọ́n ní arábìnrin dédé jáde kó nílé ní hòhò ọmọlúàbí wọ́n daṣọ bò wọ́n daṣọ dàbò ló fi gbéra kó ní inú ìlú tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ tí mo mẹ́nu báyìí tó ti ṣẹlẹ̀ tárábìnrin yìí fi gbéra lọ lọ abínibí ìgbà tó wá dé lọ abínibí wọn ó ti ya wèrè kọ́nù ṣé ẹ sì mọ̀ pé nílùú abínibí tó bá dàbẹ̀ ni pé èèyàn bá ń kà wọ́n yìí pé sọ wọ́n ló kò pa àwọn fámìlì wá wò pé táwọn bá fi obìnrin yìí lẹ̀ sílùú abínibí àwọn yìí pẹ̀lú ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu rẹ̀ lọ́rọ̀ ńláńlá yìí wọ́n mọ̀ sọ ló kò pa ohun tí wọ́n mu tí wọ́n fi dá padà sí àwọn mọ̀lẹ́bí wá pé bíríkótó àwọn mọ̀lẹ́bí wá pé bíríkótó wípé ọ̀dà ìwọ Ìyábọ̀ kí ló ṣe fún ìyá Bọ́láńlé gan tó fi ń kíbò sí pé kí wọ́n ṣàbáwọn bẹ̀ ìyá Bọ́láńlé ṣé ìyá Bọ́láńlé ó ṣe ohun tí ò dáa fún ọ sàsí ọ ni àbí ó pè ọ léèdè ni kí ló ṣe fún ọ gan tó fi ní pé àfi kí àwọn ò bẹ̀ ẹ́ ló bá ní ìyá Bọ́láńlé ò ṣẹ̀wọ̀n ṣùgbọ́n òun lòun lékù ìyá Bọ́láńlé ó ní láti bí ọdún 16 lòun ti ń wọ́nà láti pa ìyá Bọ́láńlé yìí lòun wọ́nà láti pa àmọ́ gbogbo agbára tóun sà pàbó ní já sí bóun ṣe ń relé onífá tóun relé olóògùn gbogbo agbára tóun ń ṣe láti pa pàbó ní já sí
ibi tọ́rọ̀ wá dé dúró yìí ọ̀rọ̀ yìí ti dojú kú fóun òun ò lè bọ̀rọ̀ ẹ mọ́ra mọ́ kódà ọkọ tòun ò lè sọ pé òun ò mọ̀ sí i ìyá Bọ́láńlé wá wò pé Kọ́láwọlé èmi mo tọ̀ ǹjọ́ o mọ̀ sí pé ìyàwó rẹ ó fẹ́ gbẹ̀mí mi lọ́kọlọ́ba kúnlẹ̀ pé ìyá mi ẹ má fi ṣèbínú mo mọ̀ sí i ìyá Bọ́láńlé wá dodúkodò pé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni a jẹ́ pé jọ́ kan tóun bá ẹbọ lẹ́nu ọ̀nà lè tòun tó wá gbé nǹkan bẹ̀ kíní yìí ó ṣeéṣe kó má ṣẹ̀yìn yìí o wọn ò lè sọ̀rọ̀ ìyá Bọ́láńlé wá wò pé àṣekúbọ ọmọ rẹ̀ ọmọ òfurá ni ọ̀dà kí lòun wá gbénú gbà yín ńlọmọ Ìyábọ̀ ló bá dé ẹ jẹ́ kó wọ́n sọ̀rọ̀ ó ní ìyá tòun kì í ṣe pé wọ́n ní wọ́n pé òun gan ti bìyà tòun pé ẹ dákun kí ni màmá gbénú gbà yín ìyún ìyá Bọ́láńlé ní sọ pé kí ni ìyá Bọ́láńlé gbénú gbà yín ní sọ fún ìyá rẹ̀ ìyẹn Ìyábọ̀ wípé kí ló gbénú gbà yín tẹ́lẹ̀ fẹ́ pàyà Bọ́láńlé gan-an torí ìyá tòun náà sọ fún òun pé àfipà tóun bá pàyà Bọ́láńlé kẹ́mi kí kójú tòun tó lè wálẹ̀ ọmọ tó fẹ́ pààyàn náà ló tún takò ìyá tiẹ̀ láàrin àwùjọ bẹ́lẹ̀dá rẹ̀ dúpẹ́ wọ́n ní ikú tó bá fẹ́ pani tó bá ṣì ní fìlà ó mọ̀ tọ́pẹ́ wájú Ọlọ́run ọ̀dà ibi ọ̀rọ̀ Ìyábọ̀ dé dúró yìí ọ̀yà àforíjì Ìyábọ̀ ìyá Bọ́láńlé ní pé ta lòun tó wọ̀n lè foríjì Ìyábọ̀ nígbà tí ò ti rí òun pa kọ́lọ́hún foríjì gbogbo àwọn ni iná bá fi dìde kò ní ìjókòó náà àmọ́ ìyá Bọ́láńlé wá ń sọ àwọn gbólóhùn kan wípé òun ò gbọdọ̀ tún rí ẹsẹ̀ Ìyábọ̀ nínú ilé tòun mọ́ kó wọnú ilé tòun torí kó tó bá kù díẹ̀ tó bá sáfẹ́rẹ́ báyìí wọn àbá wọn bá wọn pé ìyá wa ẹ sì bá wa òun sì bá wa kódà nígbà ó fẹ́ sọmọ ọlọ́kọ ẹ má jẹ́ àsọyún nígbà tẹ́ pé èèyàn ń gbìyànjú láti máa sèrègùn ẹ má jẹ́ àsọyún láwọn oore tí ìyá Bọ́láńlé ṣe fún Ìyábọ̀ tí ń lépa ìyá Bọ́láńlé káàkiri yìí ìyá Bọ́láńlé wá yarí kanlẹ̀ pé Ìyábọ̀ kò ní wọlé tòun kódà ọmọ ọkọ tòun Kọ́láwọlé òun ò fẹ́ rí wọn sàkánì tòun mọ́ torí pé ibi ọ̀rọ̀ dé dúró yìí òun rí pé Ọlọ́run ni ò pa wọn mo wá wọ̀rọ̀ yìí wípé ọ̀rọ̀ tó bá kọlẹ̀ tó bá kókè ibì kan là á gbé sí lóun fẹ́ pa ìyá Bọ́láńlé tí ṣìyàn ọkọ rẹ̀ kékeré. ẹ ṣeun olóòtú ó padà kí gbogbo wa tí ń gbọ́ wa ní dédé àsìkò yìí pé ẹ kú etí gbọ́ etí tá a fi ń gbọ́ òní di ẹnu táwọn náà fi ń wí ẹnu ọ̀hún ò ní gbó lọ bí ìgbálẹ̀. mo kí wa olóòtú nǹkan tí ń jẹ́dá lóde ayé nù tí wọ́n bá lè dá èèyàn nǹkan tí ń jẹ́dá èèyàn lóde ayé òun nù. nígbà tí ìyá Bọ́láńlé àti ìyálé rẹ̀ wọ́n gbénú ilé títí wọ́n fi bí ọmọ ìyá tí ń ṣe ìyá ọkọ gangan kò lérò burúkú kan ilé ayé torí pé kí ni ilé ayé gba ìfura kò sí ẹ̀dá kan tá a lè gbọ́kànlé pé eléyìí ò lè ṣe mí eléyìí ò lè ṣe mí ẹni tí wọ́n sọ pé kò lè ṣe ọ̀hún bóyá òun gangan ni ẹni tí ó kọ́kọ́ ṣe ẹ́ kó tó di pé ẹni tí wọ́n rò pé yóò ṣe ẹ́ yóò wá ṣe owó ẹ̀. olóòtú ìbéèrè tẹ́ bí wípé arábìnrin rí tó fi ní òun ó pa ìyá ọkọ tìtòun kékeré ṣe rí olóòtú kì í ṣe gbogbo èèyàn ni Olódùmarè kà pọ̀ lóde ayé pé wọ́n ò jọ gbé pọ̀ máa gbé jẹ́jẹ́ kí n gbabẹ̀ ni wọ́n lè jọ gbé àgbépọ̀ lóde ayé tí wọn ò ní wá burú ara wọn. nǹkan tí kàn sọ gbabẹ̀ ni wípé ìyàwó ọmọ ìyá Bọ́láńlé yìí wọ́n kì í ṣe ẹnìkan tó lè bá ìyá yìí gbé nífi wá aburú fún un. ń bẹ nínú ọkọ ń bẹ nínú ìyàwó náà àárọ̀ ọkọ mi náà fọwọ́ ara rẹ̀ ló fi rí ìyàwó tó wù tó fẹ́ bẹ́ẹ̀ náà ni ó mọ̀ lé pa rẹ̀ káàkiri bẹ́ẹ̀ náà láti rí ìyàwó náà tó finú fẹ́ dọ̀fẹ́ kọ rẹ̀ nígbà tó débì kan òun náà mọ̀ ṣe kí ni yóò mọ̀ lé aburú ọkọ rẹ̀ náà káàkiri ìtorí ẹ̀ ni pé ká má fojú pé kí ní ṣẹlẹ̀ kó mọ́ yà wá lẹ́nu nǹkan tí ò ṣẹlẹ̀ ló dá ikú tàbá tún gbọ́ tẹlòmíì yóò tún le ju èyí tá à ń wí yìí lọ ni wípé nǹkan tí kàn sọ́bẹ̀ ní ìwọ̀nba ṣókí ni wípé kí gbogbo wa ká máa bẹ nínú ìfura yálà bàbá sọ́mọ yálà ọmọ sí bàbá yálà ìyàwó sọ́kọ yálà ẹ̀gbọ́n sábúrò yálà ká sàmọ̀ bẹ lórí ìfura gbogbo ìgbà ká sì kún fún. ìyá Bọ́láńlé kó sá fún Ìyábọ̀
àti Kọ́láwọlé kó sá fún wọn tèfètèfè ẹ ṣeun. àbí kílẹ̀ lérò pé ìyá Bọlanle lè ṣe. lẹ́yìn ìgbà tí Ọlọ́run ọba ti túnà sírí sí ọwọ́ ìyá Bọlanle kò í ṣe pé kó sá fún wọn bó ti sọ yẹn náà ni kò sọ kí wọ́n mọ́ yà sí sàkání rẹ̀ mọ́ torí ẹni wọ́n ní ojú ọ̀tún ẹni pa lójú ọ̀tún ọ̀la pa lójú ọ̀tún tójú òun ò bá fọ́ yóò mọ wò Ọ̀dà ló máa wò ní. torí ẹni tó ti lébú ẹni títí tí ò rí ni mú tọ́lọ́hún sì wá túnà sírí rẹ̀ léèyàn lọ́wọ́ kò sí kankan bẹ́ẹ̀ náà ju pé kí wọ́n fúnra wọn ní gàgà díẹ̀ tí ìbá ṣe bẹ́ẹ̀ àsìkò tí ó wà rí ìyá yìí mú gangan ló tó yìí torí wọ́n ní tọ́lọ́hún bá ti fi ọ̀tá ẹni hàn ni kò lè pani mọ́ ẹ̀kọ́ kò lè pani mọ́ àmọ́ kí wọ́n yà gẹ́gẹ́ bí ìyá yìí ṣe sọ lọ́dọ̀ mi o. ẹ wá dákun bàbá wa Àkàndé Ọmọọdọagba inú ìbéèrè tí mo wá fẹ́ béèrè ni wípé tí abánáká fojú inú wò ó ẹ rí i pé inú ilé yìí ni inú ilé bàbá wọn ni Kọ́láwọlé ń gbé pẹ̀lú ìyàwó rẹ̀ yìí bá a ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ìyàwó yìí wọ́n ti mú kúrò nínú ilé yìí wọ́n ti mú kúrò nínú ilé yìí ẹ wá dákun ṣé ẹ sì mọ̀ wípé gbogbo àti ọ̀tẹ̀ ní bá mú tó bá gbélé tó bá fara ti ni àbí tí ń gbélé tó fara ti ni ẹ mọ̀ pé inú ewu lèyàn wà lóòótọ́. ṣé kí ìyá Bọlanle kókó sákò ládùúgbò yẹn fún wọn ni ìyá Bọlanle lè sákò bẹ̀ òun ló fi rí ara rẹ̀ sọlẹ̀ síbẹ̀ òun kalẹ̀ síbẹ̀ òun ló kọ́lé síbẹ̀ ẹ rí i pé sẹ́rí ọ̀rọ̀ tẹ mú kalẹ̀ ẹ rí i pé àwọn bàbá kan bẹ́ẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó ṣe pé bó ti wù kí wọ́n kọ́lé tó tí ọmọ wọn bá ti di pé wọ́n ṣègbéyàwó àbọ̀mọ́ tí ọmọkùnrin wọn bá ti dàgbà pé yóò gbéyàwó wọn nìkan lọ́ọ́ ráyà lé ni kì í ṣe pé wọ́n kórìíra ọmọ ọ̀hún ẹ rí i pé tẹ́ ẹ bá wo ọkàn ìyàwó ará Bọlanle gan ló jìyà ló ṣe nǹkan tí ń bẹ́ẹ̀ kalẹ̀ tó yóò mọ̀ rò wípé àbí nǹkan tí ń bẹ́ẹ̀lẹ̀ ogún ọkọ ti tòun ni nǹkan tí máa ń fa táwọn èèyàn púpọ̀ tí wọ́n fi máa ń darúfẹ́ àwọn nǹkan báyìí wò ní olóòtú àyè tí ò sí ni bá mú ọgbọ́n kékeré kan wá bàbá kan bẹ́ẹ̀ gbà kọ́ ọkùnrin méjì ló bí èyí báyìí kì í ṣe tàn kì í ṣe fíìmù kì í ṣe nǹkan kan lẹ́yìn náà ṣẹlẹ̀ ní ọkùnrin méjì ló bí ọkùnrin méjì tó bí oko ni wọ́n ń rògbà tí bàbá yìí wá kú ó fi ọkùnrin méjì kò fẹ́yàwó méjì ìyá kan bàbá kan náà ló bí àwọn ọkùnrin méjì ìgbà tí àwọn ọmọkùnrin méjì yìí fẹ́yàwó sínú ilé bàbá wọn ọ̀kan ń bí ọkùnrin ọ̀kan ń bí obìnrin èyí tí ń bí obìnrin yẹn ó wá lọ rí nǹkan kalẹ̀ sójú ọ̀nà ilé àbáwọlé èyí ẹ̀gbọ́n rẹ̀ tí tó jẹ́ pé kìkìdá ọkùnrin lòun bí ọmọ àkọ́kọ́ kú ọmọ ìkejì kú ọmọ ìkẹta kú ìyàwó kú kábíyèsí ẹ̀gbọ́n wa jáde lọ́wọ́ lọ kàn pé inú ilé tó ń gbé yìí nǹkan kan bẹ́ẹ̀ ẹ̀gbọ́n sákòlè ní ó sákòlè pátápátá ni pátápátá kó tún wá lọ kankan ọ̀hún lẹ́yìn bí ọdún 15 lẹ́gbọ́n ìṣẹ̀ṣẹ̀ padà wá ẹjẹ́ mọ̀ ń pé nǹkan tí wọ́n rí kalẹ̀ sójú ọ̀nà ilé ẹ̀gbọ́n yìí ọ̀pọ̀lọ́ ni wọ́n fi sí ọ̀pọ̀lọ́ ẹ̀ sì ń bẹ láàyè kábíyèsí lẹ́jọba ẹ̀gbọ́n ìwà dọ́gbọ́n yọ bí wọ́n ṣe kọ́ ó yọ kan ẹ̀ ó sì tún padà rí sójú ọ̀nà ilé àbúrò rẹ̀ ọmọ ìyá kan náà lè yẹn o nǹkan tó ṣẹlẹ̀ sẹ́gbọ́n tó fi sákòlè ọmọ àkọ́kọ́ kú ọmọ ìkejì kú ni àbúrò bá pe fámìlì pé nǹkan tí ṣẹlẹ̀ nínú ilé tòun pẹ́gbọ́n tòun ní í ṣe wọn kí báwo ló ṣe mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ ní í ṣe ẹ́ torí nǹkan tó ṣẹlẹ̀ sẹ́gbọ́n tó fi kó lélẹ̀ yẹn olóhùn sámọ̀ pẹ́gbọ́n tòun ní í ṣe wọn ẹ̀gbọ́n wọn pe ẹ̀gbọ́n òun ò mọ̀ nǹkan kan tí ṣẹlẹ̀ òun ò ṣe òun ò rí nǹkan kan ṣe nígbà tó yá ìyàwó tiẹ̀ náà kú lóní àbí tọrọ èdè ló bá sọ dìjà rẹpẹtẹ wọ́n bá kó wọn ó dínú ilé eégún tí wọ́n ń pè ní ìgbàlẹ̀ wọ́n bá gbọ́ya kí ní ìṣẹ̀lẹ̀ gan ẹ̀gbọ́n wa náà sókè pé lóòótọ́ ni ẹ̀gbọ́n ní lóòótọ́ ni pé nǹkan tó ṣẹlẹ̀ sóhun tóun fi sákò lé fọ́dún 15 ibi tóun lọ lòun ti rí i pé àbúrò tóun ní í ṣe òun lórí nǹkan sí ojú ọ̀nà lè tòun lóòótọ́ ìgbà tóun dé òun bá nǹkan náà ń bẹ̀ nǹkan náà ọmọ ẹ̀gbọ́n tóun ni ó padà wá jogún lé kábíyèsí olóòtú ẹjẹ́ àwòpọ̀ mọ́ nǹkan tá a gbé kalẹ̀ nítorí náà ni pé nǹkan tí ń jẹ́dá èèyàn lè yẹn nǹkan tẹ́mi kàn sọ fún wa ni pé ayé yìí ṣẹ́ bó ti wù ká kó ọrọ̀ tó à ń bọ̀ wá kó lẹ̀ lọ ni kẹ má jẹ́ kílẹ̀ ayé ìjọ wa lójú tílẹ̀ ayé bá ti jọyàn lójú ju olóòtú kò sí nǹkan tí ò lè dá lára ẹ ṣe wọn olóòtú. tó wọn kọ ẹ tí ẹ náà fà ní tẹ ń gbọ́ wà nílé ó ṣeéṣe kéèyàn náà ní gbólóhùn méjì kan tí ẹ fẹ́ bá wa fi dá sọ̀rọ̀ yìí kó tó ti pé aago yìí rebi àná ẹ lè pè wá lórí ẹ̀rọ 92 03 61 92 03 60 31 tàbí 97 24 26 26 97 24 26 26 àǹfààní bẹ fún yín láti pè wá lórí òǹkà yìí 97 24 26 26 ẹ pè wá torí pé ọgbọ́n ọlọ́gbọ́n kìí jẹ́ ká pé àgbà níbèrè ni bóyá ẹ̀ tẹ wà lé ẹ̀yin náà tún lè wò pé àtò
irú tó ṣẹlẹ̀ sí ìyá Bọlanle yìí kálukú ló ti rí ìrírí ayé ń pa rẹ̀. kó tún gbèrú ìgbésẹ̀ báyìí o torí pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí ó ṣeé ṣe wọn níbi náà tán láṣọ ẹ̀jẹ̀ tán lè kánná àǹfààní bẹ fún yín láti pè wá láti bá wa dá sí bàbá Akande Ọmọọdọagba kò lè pé àkókò ọ̀hún mọ̀ fi wálẹ̀ lórí ètò yìí ohun tí mo wá fẹ́ bèèrè ni wípé irú ìyá Bọlanle tí Ìyábọ̀ lépa rẹ̀ tó fẹ́ pa láti bí ọdún mẹ́rìndínlógún tí ò lè pa yìí kí ni ohun tó lè fà á. ẹ ṣeun olótú sẹ́rí ọ̀rọ̀ tẹ́ bíbí ọ̀rọ̀ kékeré kan ní sẹ́rí pé Elédùmarè ọba àyanu ni ọba téèyàn kan ò ṣe é tú díẹ̀ wò ni Elédùmarè gan mọ̀ mọ irúfẹ́ ogun tí kálukú ń bọ̀ wá kò lóde ayé ó ti mọ irúfẹ́ nǹkan tó ń bọ̀ wá ṣe lóde ayé eré ìràwọ̀ yẹn náà ni ó dá yẹn sí olótú sẹ́rí bẹ́ẹ̀ náà ṣe jókòó bẹ́ẹ̀ mi ṣe jókòó yìí tọ́lọ́run bá ní ká wo irúfẹ́ àwọn nǹkan tó ti fò wá dá olótú àwọn náà mọ̀ wá wò pé sáwọn náà lọ́lọ́run bá gbèrú agbára yìí lé lọ́wọ́ ni nítorí náà ni wípé ẹ má jẹ́ á gbé lọ́bẹ̀ pé ó wọ ọlọ́run ọba bá ara ní bọ́lọ́run ṣe máa ń ṣe nǹkan rẹ̀ nu ṣe rí erí tí ó bá jagun lóde ayé kì í gbé sógun yóò lọ gbọ́ òun yóò dé òun ló wàá sọ ìtàn yẹn ni wọ́n kọ kalẹ̀ làwọn kan lónìí nítorí náà ni wípé Elédùmarè ọba ti mọ irúfẹ́ nǹkan tí ìyá ìfẹ́ wá kò lóde ayé ló fi dá sínú ìràwọ̀ tó dá sí olóòtú. tó wọn ò pẹ́ tẹ náfààní tẹ gbọ́ wá káàkiri gbọ́ àgbáńlá ayé ẹ̀yin tẹ̀sí ń wà lórí ọ̀rọ̀ ayélujára gbogbo ẹ̀ tí ẹ̀ ń gbọ́ wá káàkiri gbọ́ àgbáńlá ayé àkìyìn lẹ́ẹ̀kan sí ẹ̀yin tẹ̀sí ń gbọ́ àlù Tógò yìí náà àkìyìn ọ̀rọ̀ tá a gbé kalẹ̀ yìí mo sọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé kì í ṣe àròsọ kì í dẹ̀ ń ṣe pé bóyá arúmọsọ ni ohun tó ṣẹlẹ̀ tó sì ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ òun là mú wá àmọ́ àdákọ̀ ọ̀lú abátẹ̀ fún àwọn orúkọ tá a fi gẹ́rẹ́ńjẹ́ àwọn orúkọ tá a lò àwọn orúkọ tá a fi gẹ́rẹ́ńjẹ́ àwọn orúkọ tá a lò ní àmọ́ gbogbo ohun táwọn ọmọ sọ fún nílé ayé àti bá a ti lo sọ̀mọ́nì wa lọ́nà pé ẹ má jẹ́ kí awọ ayé yìí mọ́ yà o ẹ má jẹ́ awọ ayé yìí mọ́ yà torí pé ọ̀pọ̀ ọgbà là ń pé ó nira ẹni tó sì ṣe wá lóore òun lọ́pọ̀lọpọ̀ wa máa ń lébù rẹ̀ káàkiri bẹ́ẹ̀ ni olóòtú ọ̀pọ̀lọpọ̀ ló ti pa olóore rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti bayé olóore rẹ̀ fúnra ara rẹ̀ náà ló bà gbèsè ayé olóore rẹ̀ jẹ́ pátápátá ó pọ̀ nú àwọn èèyàn rẹpẹtẹ bẹ́ẹ̀ kọ́lọ́run bá kó ṣàánú fún ẹnìkọ̀ọ̀kan wa o alẹ́ nìkan lójú òkú Spoil FM hello ẹ káàsán o ẹ dákun ìyá àfẹ́ ajára kọ́nu àdúpẹ́ màmá Spoil FM láti Zongo àdúpẹ́ fọlọ́run àmì àṣẹ Èdùmàrè àṣẹ wàá o tó ọ̀rọ̀ rẹ ò kí lẹ rí sí o. bẹ́ẹ̀ ni kò ní séwu kan gbà tọ́lọ́run bá ti fi ọ̀tá rẹ̀ hàn yẹn tọ́lọ́run sì ti bá jagun fódìdí ọdún mẹ́rìndínlógún àwọn tí wọ́n kò tí wọ́n fẹ́ dá láàmú àwọn ni kò yẹra òun ò gbọ́dọ̀ yẹra torí pé kí ni òun ló jìyà ló kọ́lé tiẹ̀ síbẹ̀. bẹ́ẹ̀ ni nǹkan kan náà ní túmọ̀ sí tóun náà bá yẹra fún wọn tó lọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ kó kúkú wà lérí ibi tọ́lọ́run bá gbé sí kí nǹkan ọ̀hún wá ṣẹlẹ̀ nǹkan rẹ̀ náà ni ó ṣẹlẹ̀ sí gbogbo wa. àmín wa aleykum salaam tó ẹ ṣeun bàbá Radio Spoil FM Ìyáàfin Àjàrà ohun táwọn náà sì tún sọ yìí náà èmi náà ta láàfin máa kọjú lójú ogun àìkọ́ tó bá mọ̀jà tí ò mọ̀ sá nígbà tọ́lọ̀ ti yà ọ̀yà Bọ́láńlé tọ́lọ̀ wá fi wọ́n ní ìsìnkú ọlọ́run òun lòun yọ ẹ́ o ṣé kìí ṣe irú àsìkò yìí pẹ̀lú ẹ̀kú sádàánù. àsìkò yìí bàbá wa ẹ̀yin ẹ̀ wò ó olóòtú ẹ̀ mọ̀ gbọ́ àsìkò yìí ló yẹ kó gbádùn nǹkan tó. torí ilé ẹ̀kọ́ nìkan ó tún nílé ń bò mí tó lè sá. èyí tí ó mú náà gan. ọ̀dà ọlọ́wọ̀n ò ní jẹ́ ká yọ ọlọ́wọ̀n ò ní lé wá di ẹrù wa. àmì àṣẹ Èdùmàrè tó nítorí àsìkò tí ò sí akíyà wa Ìyáàfin Àjàrà láti àgọ́ ìṣògù lọ́wọ́n máa Radio Spoil FM àsìkò sí ìbátúgbẹni tí wọ́n ń pè wá yìí àsìkò sí ìbágbẹni tí wọ́n ń pè wá yìí bàbá wa Àkàndé ẹ dákun ẹ bá mi ń dágbére fún wọn. ṣeun olótú gbogbo àwọn tí ń bọ̀ wá dédé àsìkò yìí ni pé ẹ dákun ẹ má jẹ́ àwáyé mọ́yà bó o ní
ìwọ̀nba tó fi gbélé ayé tí ó jẹ́ rọrùn fún ẹ títí di ọjọ́ ọkú ọlọ́run ó ṣe ẹ má jẹ́ àwáyé mọ́yà o àwáyé mọ́yà jù náà ní mú wa lámọ̀lébọ̀ ara wa káàkiri nítorí náà ẹjẹ́ á ṣe mẹ̀dọ̀ ẹjẹ́ á rántí ikú péjọ́ kan ń bọ̀ o tá kò lè rilẹ̀ ẹ ṣeun olótú gbogbo ẹ̀ tí ń gbọ́ wa pátá pẹ̀lú ògo ọlọ́run àwẹ̀ Ramadan náà ní ń bọ̀ yìí ayọ̀ ni ó bá wa ìdùnnú la fi gbà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ la fi ṣe Ramadan nínú ilé wa ẹ ṣeun gan ó dìgbà ó dijọ́ mẹ́jọ ọjọ́ rẹ̀. tó adúpẹ́ ọgbọ̀n ẹ̀ tẹ́ náà fàdé tẹ́ ń gbọ́ wa ní ọ̀sán tòní akílẹ̀ yòówù tẹ́ ti gbádùn ètò yìí akíyàfi wa ìyàfi ajára àwọn ará Despo FM láti àgbẹ̀sọ̀ngò tí wọ́n bá dá sí ìyàwó adékégé àwọn náà tẹ̀ wà láago pé àwọn oṣù àṣọ sí àwọn àsìkò sí Pelagie Mikun ó ti ń sọ fún mi pé aago òun ti rẹ bí àná pẹ̀lú ògo Ọlọ́run ọba ẹ kú mọ́ra Ramadan ọba aláyé ìjọ mẹ́jọ ó ṣeéṣe kó jẹ́ pé Ọlọ́run ó ṣàṣogbè nírọ̀rùn fún wa ambassador Látúndé Àkànní Eletiọfẹ lèmi ń jẹ́ ọba bíi Ọlọ́run sí Akande ẹ̀dá àdìjọba mi Elédùmarè bí wọn fẹ́ lè ṣe lọ o láṣẹ lọ́wọ́ bàbá ìlàwọ̀ rí ẹja ṣe jẹ́jẹ́ nílé ayé o ká sì ṣe kí ni